Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Gúúsùláìtì. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́kù gbogbo tẹ́ẹ̀bà tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Gúúsùláìtì. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fi ń wò wá àti títẹ̀ fi ń wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Gúúsùláìtì TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Gúúsùláìtì kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. Ó wá ti tó àsìkò ká parí yánmọ̀yánmọ̀ yìí, ká padà sí bá a ṣe jọ ń bá bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pẹ̀lú àlàáfíà. Ká padà sí bá a ṣe jọ ń bá bọ̀ pẹ̀lú condition mẹ́ta. Condition àkọ́kọ́, dákun retract gbogbo n tó sọ ń pa mi. Ọba dẹ̀ ló retract ẹ̀, mo fi gbogbo ẹ̀ lẹ̀ fọlọ́run, èmi ò jà mọ́. Ìkejì, kíní terrorist or no terrorist, lẹ́tà lẹ́kọ nígbà yẹn kì í sórí internet. Bá mi pe lọ́yà alálùbáríkà olóríire yẹn kó bá mi jọ, kó bá mi tún lẹ́tà yẹn kó padà pa ti resolve mistake ni, jẹ́ kó wà ní rẹ́kọ̀dù bí tẹ́ send ẹ̀ sí l'Abuja àti Ìbàdàn pé kì í ṣe terrorist. Ẹ bá mi ṣe yẹn torí t'Ọlọ́run. Ó ti tán lọ́kàn mi. Nígbà tí wọ́n mú arábìnrin yẹn lọ, omi lérò lójú mi pé Ọlọ́run, mi ò understand pé kíní yẹn lè dé level yìí Ọlọ́run. Omi lérò lójú mi, but glasses tí mo lò ọkọ̀ fà ojú mi kò jẹ́ káwọn èèyàn ó mọ̀. Mi mọ̀ bí mo ṣe lè stop kíní yẹn mọ̀ pé yé bóun ṣe sọ pé òun wò mí pé àbó náà kọ́ ni bẹ́ẹ̀ lèmi náà ń wò. Níjọ́ tí bàbá ìmáàmù àgbà ilẹ̀ Ìbàdàn tí wọ́n pè wá, ìdí tí ò jẹ́ kí n lọ nìyí. Èmi àtàwọn tá a ti parí ìjà lórí ọ̀rọ̀ ẹ mọ́ bu àwọn àfáà wa mọ́. Àwọn tí wọ́n ti plan ẹ̀yin tẹ́ wọlé sórí íńtánẹ́ẹ̀tì, WhatsApp àti Facebook, ẹ bá mi share rẹ̀ lógún lọ́gbọ̀n káwọn èèyàn ó lè wọlé padà. Àwọn tó jẹ́ pé ńgbà tá ń bára wa jà, wọ́n plan káwọn ọlọ́pàá arrest mi, kán sì gbé mi lọ kóòtù kí Olúwa ó sì dèrò bòmí. Àwọn èèyàn yìí náà tá àti parí ìjà ní a wà lọ́dọ̀ bàbá ìmáàmù pẹ̀lú mọ̀pó lóríṣiríṣi. Kí ni mọ̀mọ̀ tí wọ́n tún plan bẹ̀? Téèyàn wá sọ pé àbá ìmáàmù pé kódà lóhùn, ta ni mítì ní dá àbá ìmáàmù lóhùn. Bet mo gbọ́dọ̀ rí pé security mi pàtàkì sí mi ní ò jẹ́ kí n yọjú. Alẹ́ ọjọ́ yẹn mo sì padà dọ́dọ̀ bàbá ìmáàmù. Allah. Tí mo lọ ṣàlàyé fún wọn pé àrùnkúnlá mi tó yín rí fi o, n tó fà á nìyí o. Mo padà dọ́dọ̀ bàbá ìmáàmù níjọ́ yẹn. Àwọn condition yẹn àkọ́kọ́, bá mi kọ lẹ́tà padà, kémi náà ní kọ́pì lẹ́tà yẹn lọ́wọ́ àjàmọ́ báyìí. Àwọn èèyàn ń pè mí kò tọrọ apology, ẹ bá rí n tí ń sọ wọ́nranwọ̀nran ni. Bọ́kùnrin bọ́kọ àtìyàwó bá jà tàbí tọkùnrin àtobìnrin bá jà, ọkùnrin ni ó sọ pé I'm sorry lẹ́ẹ̀kan náà. Tí wọ́n bá ní ká kọ sójú bọ́ọ̀dù, ọkùnrin ó kọ lẹ́ẹ̀kan náà ni pé I'm sorry. Tó bá jóbìnrin ni, obìnrin ó sọ pé nígbà tó ṣe kíní kan, nígbà tó forí gbá, nígbà tó fẹsẹ̀ gbá. At the end of the day, ó lè ṣe sorry, ó sì lè má ṣe sorry. Ẹ̀dá tá a dá máa wọn obìnrin nìyẹn. Èmi náà dẹ̀ gbà bẹ́ẹ̀ torí ẹni mo nífẹ̀ẹ́ púpọ̀ ni. Àmọ́ kó bá mi kọ lẹ́tà yẹn. Ọ̀rọ̀ owó tí mo sọ, mo fi Ọlọ́run búra, èmi àti ẹ mọ̀ pé bó ṣe rí nìyẹn. Arákùnrin yẹn ló argue pé owó yẹn kíní kan, owó kan ṣe kíní kan 8.5 ni, kì í ṣe 12.5. Àjọ conclude argument yẹn tí mo fi sọ okay, tó bá jẹ́ pé 8.5 ló fẹ́ san, send ẹ̀. Ńgbà Ọlọ́run ṣe voice message la fi exchange gbogbo transaction yẹn. Kì í ṣe pa yára wa lówó gan pàṣẹ. Ẹni tí owó tí wọn ò rí físà àjì ṣe fún tí wọn ló late. Èmi ti sanwó yẹn padà sẹ́ni yẹn. Mo mọ̀ tí ń jẹ́ court. Ẹbẹ́ nìkan ló gbowó àjì lọ́wọ́ mi látijọ́ yìí. Nígbà oṣù mi ni mi ò sábà débẹ̀ mọ́. Nígbà èèyàn gba gbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù lọ́wọ́ mi tó dé level kan tó nǹkan tó lọ pẹjọ́, ó ní mo dárúkọ òun lórí íńtánẹ́ẹ̀tì pé owó lòun jẹ́. Nígbà tí ẹ̀ dé level kan lòun ò tiẹ̀ jẹ́ lówó mọ́. Òun ti san gbogbo owó.
mo wá rí pé kóòtù yẹn ó ń disturb gbèsè ayé mi gan mo mọ̀ pa gbogbo ẹ̀ tí bẹ́ẹ̀ ni pé èèyàn máa ń rìn kéèyàn sanwó nù kẹ́mi yọ sátìmọ́bọ̀ mo mọ̀ tí ń jẹ́ court cases mo dẹ̀ máa ń wà careful pẹ̀lú ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta náà ni pé bá mi dá owó yẹn padà bá mi fún in tó tiẹ̀ wá fọ́nì ní ìyálé arákùnrin yẹn tó ń wá sọ fún mi pé n kò jẹ́ pẹ́yìn náà lẹ fi fún ọkọ wa àbí kì í sẹ́yìn lẹ fi fún ọkọ wa ni ebi true yìí náà fi ríra wọn ó jẹ ọkọ wa lówó nígbà tí kóòtù ní kan sí àwọn nǹkan kan ta àwọn nǹkan kan ọkọ wa ló wá owó jọ tó wá gbálẹ̀ náà kò dẹ̀ dá owó ọkọ wa padà ọkọ wa náà ò dẹ̀ lówó lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ bàbá rẹ̀ náà ní kẹ́ gba owó yín lọ́wọ́ ẹ̀ káwọ̀ wá yọ kúrò nù owó tó jẹ àwa ṣe rí pé mo ti há lóòótọ́ sì ni ebi sùn mí náà fi ríra wọn ẹ wá dúró nǹkan tí mo ti forí gbé lọ nítorí Ọlọ́run èyí ni majority ó mọ̀ arábìnrin mo fi ṣàforíjìn àmọ́ lọ bá mi ṣe àwọn nǹkan wọ̀nyẹn irun tó ṣẹlẹ̀ ń kóòtù yẹn àmọ́ míì tí ó tún ṣẹlẹ̀ ní next kínní torí wọn àti ìbẹ̀rẹ̀ kéèsì yẹn gangan kéèsì tèmi gangan ò tí bẹ̀rẹ̀ kéèsì méjì mo ní Kwara mo ní kan ní Federal High Court ní Kwara lórí ọ̀rọ̀ yìí náà eléyìí tí magistrate lélẹ́yìí tá à ń ṣe lọ́wọ́ yìí o ti Federal High Court ń bẹ ń bẹ tèmi náà sáré sọ̀tún ọ̀kan tó ń bẹ ń bàdàn ti Ìbàdàn yẹn ni wọ́n bá wọn tọwọ́ bọ̀ táàrí kókó ẹ̀ mọ́ ọ wá justify reason tí mo fi lọ sí Ìlọrin kò síjà mọ́ àti dọ̀rẹ́ àti dalájọsọ èmi ni màá ṣe ṣètò gbésí ayé mi bet mo fi Ọlọ́run bẹ̀ owó yẹn ṣe pàtàkì mi ò forgive má forgive gbogbo ẹ̀mí lè forgive owó yẹn torí mo mọ tí mo fara gbá látara owó yẹn bákan náà jẹ́ kí lọ́ọ̀yà alálùbáríkà yẹn kó bá mi kọ lẹ́tà sí DSS padà bá ti resolve ẹ̀ kàn má bínú èmi náà keep ẹ̀ nítorí ọjọ́ mi ìkẹta bó bá lè retract àwọn tó ti sọ bó bá dẹ̀ retract ẹ̀ alhamdulillah ọwọ́ Ọlọ́run ni gbogbo ẹ̀ wà Ọlọ́run ti bá mi proof ẹ̀ wípé mi ò kí ń ṣe gbogbo nǹkan yẹn tó tọkọ àtìyàwó gan bá ń jà nínú ilé ṣé bá mọ tíyàwó wa máa ń sọ sí wa kò sẹ́ni ìyàwó rẹ̀ ò kí ń bú jọjà bá dé mo wà ń bi meeting kan ní ọjọ́ wo nìyẹn a wà ń bi meeting bàbá wa tẹ́ jẹ́ chairman Picking FM about Christian Wing wọ́n jókòó lẹ́gbẹ̀ẹ́ mi wọ́n wá ń bi mí pé alájì kí ló dé tẹ̀ táìpù látòní mo níyàwó mi ni ajakú òǹlé ni ó ń bú mi èmi náà sì ń bú padà bàbá ní ẹ mọ̀ ráyè mu tí n bá bú kò ní jẹ́ ìsinmi yóò lérò pé òun ti kó jẹ́ ni sójú wọn náà láti fi parí ẹ̀ tó fi sẹ́ndì mẹ́sẹ̀jì ọ̀dà má bínú máa ìdíyà èmi náà níwọ̀ náà má bínú ìyàwó mi a sì sẹ́ndì kíìsì síra wa gbogbo èbúta búra wa ẹni ọba dá sí ni ó forí kò n ti ń jọkọ àtìyàwó nù. ó pè mí lágbàáyé èmi náà ní àgbà ọmọdé èmi náà lọmọdé yà ọmọdé sẹ́ ọlágbà àgbà bú èmi náà lọmọdé bú àjọ ń búra wa ni èmi dẹ̀ mọ̀ yí pé èébú obìnrin ni kì í ṣe téèyàn lè rely upon but èébú yẹn ba ọ̀pọ̀ nǹkan jẹ́ mọ́ mi lọ́wọ́ ló fà á tí mo fi lọ court nítorí náà mo dúpẹ́ lọ́wọ́ ìjọ Ittihadul Wa'izin Yorùbá Land Council for Islamic Affairs tí wọ́n gbé bàbá Ọlọ́run ló mẹ́rú ẹ̀ dìde tó jẹ́ chairman reconciliation committee pé gbogbo ọjà tó kù lẹ̀ Yorùbá ẹja parí ẹ̀ lẹ́ẹ̀kan náà kí gbogbo wa wà lálàáfíà padà ní bàbá Ọlọ́run ló mẹ́rú ẹ̀ fi lọ síbẹ̀ lénìí mo dẹ̀ wà impressed pẹ̀lú tó ṣẹlẹ̀ ń bẹ̀ bàbá Ọlọ́run ló mẹ́rú ẹ̀ Ọlọ́run nípa náà làákàyè.